Many of our pulpits, many of our mimbar, our mimbari wa, our outdated message ni one dish out. At 20th century, kí ẹ máa jà sí ṣòkòtò, kí ẹ máa jà sí irùngbọ̀n, kí ẹ máa jà sí ọ̀tẹ̀, kí ẹ máa jà sóṣù. That shows you people are very daft. والذين معه أشداء على الكفار. Ayé tí wọ́n ti kọjá, wọ́n ń ṣe yín máa yé lọ ẹ̀dẹ̀ jí. Allah. Yóò wá kan táǹkà wèrè kan sílé ẹ̀ pẹ̀lú Facebook. Ọ̀rọ̀ ta fẹ́ sọ lónìí, kí ni ìdájọ́ ẹ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله. ألا بذكر الله تطمئن القلوب. لا إله إلا الله. 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 الله جين جون أياسي وساري مدين أهاياه باكي مدو مالسي والله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. اقضي أوائجنا ربي بنيل المنى بجاه يسي وطاء أحمد الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. Bá أكرمكم الله. ọjọ́ ti lọ. Bẹ́ẹ̀yàn bá sì ti rẹ̀ ní bá a fẹ́ kà kí tó ń fara gba eruku mọ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'inu aunaka ya mu'inu rabbi zidni ilma. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه جد وسلم. حسن وحسين إمام الحرمين ابن السبعين صلى الله عليه سيد وسلم. الثقلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وسلم. وعلى آله الطيبين وصحابه المباركين. صلى الله عليه وسلم. جزا الله خير قومنا وجدودنا آمين. وقد معدوا لنا سبلا ومسالكا. آمين. ارحم جميع اساتذتنا آمين. ومعلمينا آمين. وشيوخنا آمين. وآبائنا آمين. وأمهاتنا آمين. ولكل ما له حق علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين. آمين. síwájú gbogbo nǹkan lẹ́yìn pé a dúpẹ́ fún Ọlọ́run a sì yìn anabuwa Muhammad صلى الله عليه وسلم. a sì tọrọ fún gbogbo àwọn tá a jẹ́ ń gbèsè àdúrà láwọn ọmọ kéwà àkọ́kọ́ nílé kéwà náà Muhammad. صلى الله عليه وسلم. ó fi wá dérí àwọn tó gbà lọ́wọ́ wọn ó fi wá kárí gbogbo àwọn àfáà lágbàáyé ó fi dérí àfáà àgbà Sheikh Alim ibn Janta تغمد الله برحمته. ó wá kárí àfáà ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó kọ́ wa lálif bá ta sa ẹ dákun ẹ̀sùn síbẹ̀ ó fi dérí àfáà ẹnì kọ̀ọ̀kan wa kọ́dà ẹni tí ayé ọmọ tí ìgbà ọ̀fà wà gan ní opportunity láti recognize rẹ̀ mọ́ nítorí pé a padà lọ gbé níbi ọ̀gá ẹni ọ̀gá òun ti wọ àwọn tí wọ́n fara mọ́lẹ̀ ọba tí máa yọ ládàá kọ́ bá wa rántí gbogbo wọn. آمين.
mo kí bàbá wa àfa wa Babanbariga. Adama Allahu ayatahu wa dawlatahu. ìgbà mi ń bẹ bọ́ bá ń wòye lọ kankan ọ̀tọ̀ nírú fọ́tò tí wọ́n yà sọ́kàn bọ́ bá wá súnmọ́ nínú kó píríǹtì fọ́tò ń bọ́ bá tún jálá níyàn bú ó tún wá píríǹtì ẹ̀ àmọ́ mo mi ní bọ́ bá ya fọ́tò kan sọ́kàn tọ́ba wa rẹ ni ó ní fọ́tò pé tí mo yà yí ọ̀dà to be a professional photographer ó nídìí kó o fi hàn ó dìlítì rẹ̀ ni. Allah. ọ wàá sọ fún pé ẹdúró kí n tó yín yà bẹ́ẹ̀ lọ́rọ̀ Babanbariga àti rí lọ́dọ̀ tèmi èmi parọ́ gbà ń wọra wa lọ́kànkan ọ̀tọ̀ nírú fọ́tò tí ń bẹ lọ́kàn mi. Allahu Akbar. ńgbà súnmọ́ra wa tá a wá ń sọ̀rọ̀ fọ́tò yẹn yàtọ̀ àmọ́ ntọ́lọ̀ fi yọ mí béèyàn dá lọ́dọ̀ mi bàbá tí ìpàdé mi ò èmi fọ̀rọ̀ ránṣẹ́ sí béèyàn ò sì bọ́ sí i lọ́dọ̀ mi ẹnu ehun mi débi pé kí n máa wá sọ̀rọ̀ ránṣẹ́ nítorí ikú ó lè mọ̀ mí. Allah. torí mo mọ̀ pé ojú yìí ṣe ìtẹ̀yàn fi lè mọ nǹkan tó yanjú làákàyè là á fi mọ nǹkan tó yanjú. ó lè wo nǹkan lọ́kànkan kọjá pé bó ti ń wòrùn wo bórùn ti kéré sórùn wá kéré ni kéèyàn wá máa tanra rẹ̀ pé gbogbo ẹni ọba ti rí náà lọ mọ̀ irọ́ ló ń pa tọrọ kọ́lọ́hún ó fi mọ̀ ọ́ kọ́ ọ má bàa sì dájọ́ rẹ̀ dá. Babanbariga ọlọ́run ò ní pa yín nísìn. Amiina. ẹ̀mí àlàáfíà yín ó gùn. Amiina. èyí tẹ̀ ń dálẹ̀ yìí ẹ̀mí yín ni àtàlàáfíà yín. kẹfìn tọ́lọ́run ké sí yín ké sí gbogbo ayé báyìí pé kí wọ́n wá gbọ́rọ̀ ọlọ́run. Allahu Akbar. kí wọ́n sì pé báyìí bẹ́ẹ̀ bá rí nǹkan kan mí ìṣẹ́láyé jọ léyìí lọ ọlọ́run ó síjú wò ó. Allah. ẹ̀mí àlàáfíà yín ó gùn o. Amiina. ẹ̀mí yìí yín ó gùn o. Amiina. èyí táwa máa ṣe lẹ́ni àwa ṣe yìí àmẹ́yìn náà máa ká ṣe táyé nítorí ẹ̀ wá yín wá. Insha Allah. òun ni wọ́n ń pè ní istijaba. Allahu Akbar. gbogbo àfa àtọ́lọ̀ ń bá fún ní istijaba gbogbo táwọn yòókù ná gàárẹ̀ eré ìjòkó ni ó ti wá bá. hasalullahu laka istijabata. Amin. wal karamata. Amin. wa tulal amri. Amin. wal afiya. Amin. birahmatika ya Arhamar Rahimin. Babanbariga ẹ jẹ́ wọn bá ẹ bá ń sáàmì fún wọn. Amiina. ẹ fàwọn ilé ilẹ̀ sètáànì lówó fa. èyí tẹ́ ẹ ti ṣe fún wa tó bí ọba dọ́dọ̀ wa kádàrá ni ọ̀sìn mọ́ wa. Allah. ẹ fi léyìn ńlẹ̀. Bilintasi. sẹ́ẹ̀rí gbogbo bí ọba lọ tó ọba dà ní owó lọ bẹ̀ o sì ní rówó. èmi ọ̀mọ̀ra wọ́ tèmi o. sẹ́ẹ̀rí jọ ọba dà ní àpé ìwówó lọ bì kan àbùkù ní kàn wálé. Allah. láti jọ́nà mo ti yọ kó lẹ́mìí mi. ọba tó ní kẹ́nìkan ó pè yín abu àfàwà ẹnu rídọ̀. Ainu rido. ẹ̀yin ọmọ kọ́dà ìrántí nọ́mbà rẹ̀ máa wá ní ustaz látòsù kan ní tí wá nọ́mbà yìí ta lọ́rùn létí àwa ni mo ṣe kíní kẹ́dàkọ̀ ẹ̀wà káǹtì yín ńgbà ẹ̀yin ò sunrun tàn mọ́ ẹ̀yin ò tún sáré lọ bí i fóònù ẹ̀wà ni ẹ̀pẹ̀lú ògọ́lọ́ yín wò ní sí ń pè yín padà ta ló ní ó fi ewu ránṣẹ́ Allah. ó tún wá fi ránṣẹ́ wá rò pé bóyá ó dáràn kan ni ó ní mo kàn ní kí yín ni kò sí ti ń ṣe mí. ẹni tá a ránṣẹ́ sí láàfáà bẹ́ẹ̀ kò sí ọlọ́mọ kéwù kan tírú tí mo wí yọ ọ̀sẹ̀lẹ̀ sí rí láyé rí sọyẹ kírú rẹ̀ ó tún wá láwọn èèyàn kọ́ máa ipẹ́ dàpọ̀ ẹ̀bùn mi ìgbà ọba tí ọgbàgbé rẹ̀ àìnà rídọ̀ àpàdà sí gbò ní báyìí. Amiina. ẹ ṣe kìí ta wa bá ní káfa mi ò gbowó kò ní afáfẹ́ ẹgbẹ́ rẹ̀ a ní gbogbo nǹkan lọ́lọ́run ti ṣe fún wọn ṣe bẹ́ẹ̀ rí i pé ìjọba níbo ni ìjọba òde ọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ sọ afẹ́ gbádùn rẹ̀ ní ẹ̀dákun ẹgbàgbé owó ọlọ́run ní sọ́wọ́ yọ wá ṣe wá sí líle anítọ̀ ìwọ̀n tẹ́ ẹ bá rí dáadé àwọn bàbá yìí ju bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ wọ́n tún ní wákà mọ̀ kó dòrò tí wọ́n èpù ṣe ẹsẹ̀ yìí wọ́n ní ẹjù yìí lọ. Ẹ má má bínú ẹjù yìí lọ ẹ má má bínú. torí owó òkè ta sí lọ́gbà fún ṣùgbọ́n àìnà rídọ̀ gbogbo tọ́lọ̀ ń dá fún yín dáadáa àbùkù Adama Allah nìkan. hayatahu. Amin. Alhaji wa Akànní July ni mo pàdé yín kàn yín Bẹ́ẹ̀ni.
èmi àti bàbá yìí náà ni ó dà pa fẹ́ dìbejì tí bàbá wa Murtada Agboola tí wọ́n pè wá ní July ní National Stadium ìjọ náà ẹ̀ ti ju Ọlọ́run púpọ̀ ṣé Musa Agboola yáyá wọ́n wá ṣẹ̀ ẹnìkan ṣẹ̀ wọ́n ní bàbá tó jókòó yìí ó wá lẹ̀ mọ́ ìjókòó èmi pẹ̀lú àfáwà Sheikh Labib ìjọba àtẹ̀mí pé ẹ dákun ẹ bá ń bẹ bàbá yìí kó fi rí jòun torí inú ẹni Ọlọ́run rán sóhun tó ń fi ń jó òun ni ó wá bò wọn ní nǹkan ẹ máa gbọ́ o ó wá sọ fún òun pé ní tí mo bu ọ yìí o gbọ́dọ̀ jẹ́ anybody ó gbọ́ òun rò pé nǹkan kékeré ni ìgbà wọn rí nǹkan ẹmọ ẹni tó ẹ pọ́nrin ní nkọ́ ọ wá jẹ́ nǹkan tó tẹ́lẹ̀ ìyá bá fẹ́ burú òun wà dákẹ́ mélé yìí lòun bá lọ sí rẹ́kọ́ọ̀dù odidi rẹ́kọ́ọ̀dù kan ní máa ń sọ pé ó sànú òun ó ṣe báyìí ó ní fọ̀pọ̀ sọ fún ìyàn mọ́ dá sí mi mọ́. Allah. lẹ́nu yìí bá ń sọ kán kí o àwa bẹ bàbá yìí jọ náà kì í ṣe inú Ramadan ó ló sì ti tán ó tún wá kẹ́ ẹ̀ níjọ náà. Allahu Akbar. gbogbo ẹni ọba finú fẹ́dọ̀ fìyàn lẹ̀ kọ́mọ ohun tóun ti kọ́lé kan fún rẹ̀ l'Aljanna Ọlọ́run gbogbo tẹ̀ ń ṣe kí láàrin àwọn àfa yìí Ọlọ́run já àjọ wà l'Aljanna ọ̀hún. Amiina. má yọ yín kó ń tayé. Àmín. abáwa ló so gbogbo kí yín mo kí gbogbo ẹ̀yin stars wa ẹ̀ dákun. mo wá kí Sheikh Labib ìjọba àwọn ni wọ́n ṣe wá sílé mi tí mo wí o àwọn ni wọ́n ṣe mú pàní àmúra àfa wa ìmúra sàmárì lè mi mú wa bíi pé Babanbariga ọbẹ̀ mi ní nǹkan kan pé máa bá mú fúláwà yìí lọ́wọ́ àbí lèmi torí ẹ̀ wá. Hayyakumullah. ẹ sì má bínú bẹ́ẹ̀ bá gbọ́ wáàsí ní ẹnu mi ọmọ èké ṣe wáàsí ìmọ̀ràn níní. mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní elevated platform ó fi dérí candidate wa fún governorship ní Ọ̀yọ́ state it's good a young and vibrant young man téèyàn bá ti bẹ̀rẹ̀ báwọn èèyàn ó débẹ̀ gbogbo àwọn Tinubu náà wọ́n ti jẹ́ kínní kan rí spíkà yín Ọbaṣá Agége lájọ wà ìrẹ́ ni ọlẹ̀ pósítà tó gbogbo àtàwọn Amẹ́ríkà àbírò ọmọ sábà ọlẹ̀ pósítà ju kínú lọ kò sì ní wọlé yóò sì tún contest mu ní kí ni máa sọ ọkùnrin Ọbaṣá yìí ó sì ní máa ṣe kí ni bọ́ọ̀lù tá a máa gbá lágé mu ní èmi bá padà sí Ìlọrin jọ̀hún nígbà yọ̀pẹ̀ yìí mo bá rí wọn ní Ọbaṣá di speaker mu ní nǹkan rẹ̀ mọ̀ ní kéèyàn owó mọ̀ nǹkan. Allahu Akbar. béèyàn bá ti bẹ̀rẹ̀ kọ́ mọ́ fílẹ̀ gọ́fìnà yín lọ́yọ̀ọ́ kọ̀sẹ́gbẹ́ tí ò ṣe ọ̀sẹ̀ lẹ́sìn ọ̀sẹ̀ alátàǹpàkò ọ̀sẹ̀ kọ́lọ̀ tó wá ní tọ́lọ́bùrẹ̀ láì ní òṣè nígbà yín náà bẹ̀rẹ̀ lérí ACC air condition yìí ẹ̀yin náà gbà tẹ́ fi lọ tẹ́ bọ̀ ẹ̀ẹ́dì gọ́fìnà ẹgbẹ́ tọ́lọ́mbá ní ọ̀wọ́lé ń jọ́nà lẹ́sìn. Amiina. la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. àti gbogbo ẹ̀yin ìyá wa lóbìnrin àti lọ́kùnrin àti gbogbo ẹ̀yin brothers sisters pàtàkì jùlọ àfáà mi Abdulaziz Arẹwà Sauti damallahu hayatahu. ọlọ́mọdé ọ̀rá padà sí aburú. Àmín. bẹ́ẹ̀ lómi bá ga tán ìtẹ́fì mọ̀ pé kò ní pẹ́ ń bẹ́ẹ̀ ara rẹ̀ nìkan ni ọmọ adarí kò ní ráwọn èèyàn mọ́ bọ́lá ti kẹ́sà òtítọ́ ẹ ò gbà tí Babanbariga ń bọ̀ ẹ wò dì sí ọ̀dọ̀ àwọn olórin bẹ́ẹ̀ lọ́lọ́jọ́ kó lọ́gọ́ mọ́ bẹ́ẹ̀ lẹ́ni wọ́n wá wò ìwọ̀n àfìrẹ̀ pamọ́ olórin mi ọ̀wá tì ní nǹkan méjì wá ní ẹjọ́ dá fáwọn olórin ilẹ̀ yìí púpọ̀ àkọ́kọ́ wọn etí ìgbédè tí wọ́n mọ̀ láwọn gbérédé sẹ́ni tí ò gbédè mọ̀ gbérédé Sauti gbédè kó tó sọ pé òun gbé Ìrèdè. ẹlòmíì ò sì láròjinlẹ̀ yọ wá lóhùn ọkọ̀ gba ẹ dákun ibo ló ti ìwọ táròjinlẹ̀ rẹ gan bí wọ́n bá ti sọ pé kànga méjì síbẹ̀ lómi ọ̀ dàrú ọwọ́ lọ ọkọ̀ gba ibo ló ti rí gbà kọ́. Adamallahu hayatakum. ẹ̀kẹta
òun ni pé bẹ́ẹ̀ bá wá dalágbe tán tí wọ́n wá ń kọrin wọ́n wà á kú ò lákọrin wọ́n wà á padà sálágbe. ṣé ẹ rí bọ́ ọba pàdé alágbe lálàyé la yóò gbowó lọ́rẹ̀. àwọn èsì ìdáyàn mọ̀ bọ́bá tó dọ̀sán tó tún rí atúnlọ́kọ̀ ìyá mi gbà ń jẹ́ òun sùpò ìyá rẹ̀. kọ̀ wá mà pa àmọ́ bóyàn bẹ́ẹ̀mi náà bá pa á tọ́ pọ̀ kò ní bóyàn. ọlọ́run ò ṣe sàùtì bẹ́ẹ̀. alhamdulillah. bóun náà bá pa á ń jọ́ tó bá ráyè pẹ̀lú àwọn àfa yóò wá ná bíi pé kọ́tán nítorí ó sẹ́kù nù owó tó fẹ́ràn kọ́ kàn máa pa téèbù yàn ọlọ́run ìrántí ẹni tí ń gbà lójoojúmọ́ ẹni tí ń bóyàn ní máa rántí o orí àìní òrìdọ́ 50,000 kó tẹ̀ jẹ́ pé àti ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ ń ké túngbà tẹ́yìn ọmọ. Allah hayyakumullah. ọlọ́run kan ní wàá gba pension lónìí ni. bẹ́ẹ̀ni. gbogbo àwọn àfa wa yìí akiriki lẹ́kọ̀ọ́ ìfà nígbà tá à ń bọ̀ ní tẹ́pẹ́ láwọn ọmọ ẹjọ́ ń sọ̀rọ̀ kẹ́ èkó yìí mo kiri débi pé àwọn ọmọ tí wọ́n bí sẹ́ kó mèkó tó mi ibo ni ti ṣe programu rí láyé àfa kan rí mi ní sọ́jà tẹ́ ẹ̀ máa wá sí èbúté mẹ́ta oníbẹ̀ ni ọlọ́run ní ọ̀jẹ́ fídíò tí pọ̀ ń jọ ìyàwó mi ọba kọ̀ mí bọ́rùn wa ti ríre. Naam èkó la wà ẹ sì létí tẹ̀ fi gbọ́rọ̀ kọ̀dá kẹ́yìn ọjọ́ wẹ́ẹ̀sì July tí mo wá sọ́dọ̀ bàbá wa Musa Agboola Darul Falah ní Darul Falah ọ̀rọ̀ kan bẹ tí mo sọ pàtì gbogbo èkó yìí ló omi ìkọ́ra àwọn play rẹ̀ rédíò lè kàn sí gbogbo ẹ̀ nítorí pé òṣèlú Nàìjíríà sókòkò ń jọ́ náà àwọn Christian pastors wọ́n wá fi boldness àti civilization wọ́n wá fi ń penetrate àwọn àfáà tí wọ́n wá lè dá sí torí wọn mẹ̀gbẹ́ ibi tí wọ́n bá wọlé. mo wá sọ ọjọ́ náà lẹ́kọ̀ọ́ yìí pé ó mà ṣe o ìpè omi ni ó ṣe ẹja jiná pé Christian ó pe Tinubu ní mùsùlùmí wọn ó sì sọ pé kìí ṣe ara àwọn mọ́ ní ẹ̀yìn tó yẹ pé kọ́kọ́rọ́ yàrá rẹ̀ ọwọ́ yín ló wà. Allah. ẹ̀ ń wọlé ẹ̀ ń jáde àwa tá a jọ mọ ìyá rẹ̀ gan pálọ̀ ní ti ń dá wa lóhùn. mo wá ní látijọ́ tó ti ń jẹ́ ń bí látòrí Fáṣọlá ni ó fi dérí Tinubu tá a wí ni o tó bá yẹ pé wọ́n bá ń pín in pé àǹfààní wo ni àáfàá ọ̀jẹ̀ àti àǹfààní tí pásítọ̀ ọ̀jẹ̀ mo ní ti yín lọ́pọ̀ jù ẹni tó wá ṣe bá ń fún yín ọwọ́ àdìjọ́ tẹ́ ẹsẹ̀ san re ìjọ ńlẹ̀ tó wá mọ̀ pé kìí ṣe ara yín ẹ wá ń dẹ́rù bà wá gbogbo àtòrí pé mùsùlùmí àlájú àmọ́ bá a ti tó ẹ̀rù wá ń bà wá ń gbà pé ṣé nǹkan ò ní í ṣe wá mo wá sọ fún yín pé bó lẹ́ẹ̀ ti pín tí ó fi jù wá lọ ẹni ó ń láárí jù nù yín ó níyàwó kan ọmọ mẹ́ta ẹni tọ́jà lákọ̀wé nù yín bímọ méjì ìyàwó kan mo mọ Professor Olóyèdè ń sọ bí programu mi lánàá wọ́n ní mo mọ fámìlì márùn ní mùsùlùmí tó jẹ́ elite tí ọmọ rẹ̀ jẹ́ 30 tí ò tí ì síyàwó mẹ́rin mbẹ́. Allah. àwàdà pé ńgbà lọ pápá dé nísìn ara ti wá balẹ̀ mùsùlùmí pín ipò rẹ̀ sí ọ̀nà mẹ́ta afún Kwankwaso níbẹ̀ afún Àtíkù níbẹ̀ àwa á da gbogbo yòókù sọ́dọ̀ Tinubu àmọ̀ tó ń wé ni omi ìpéjọ tẹ bá jáde lẹ́yọ̀ ọ̀kan tá a bá jáde lẹ́yọ̀ ọ̀kan á lù yín by 300%. Alhamdulillah. fáàrí ni torí pé wọ́n jáde sí wa wọ́n sọ lọ́jà wa náà sọ ṣùgbọ́n tí mo fẹ́ sọ fẹ́yìn mùsùlùmí ni pé afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kaseera mọ́jà ẹ̀yin ní kẹ́ ẹ ronú àwọn ìjọ tí wọ́n máa jèrè wàhálà láyé ní ìjọ tó bá ní 3 basic feature lára tó o bá ní nǹkan mẹ́ta lára a lè jèrè wàhálà tá a ṣe lára Tinubu yìí nítorí tá a bá ta yóò bá ó ní tẹ́ ẹ̀ bá tọ́ yóò dẹrùn onídìí
àkọ́kọ́ a'lamu nas indal fitna gbogbo ẹ̀dá tí ẹ bá dream níjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ ó yẹ kẹ́ máa dream pé kí ni way out kí làwọn kí ni Christian gbójúlé náà tó fi sọ pé àjẹ́ nǹkan kan wọ́n ní reason wọ́n dẹ̀ genuine wọ́n dẹ̀ base ẹ̀ lórí credible strategic steps ọlọ́run ni òkànjọ́ wọ́ọ̀kì kí làkọ́kọ́ wọ́n gbà pé ẹnu àwọn ká ìjọ àwọn ibi táwọn bá sì ní kí wọ́n lọ ni wọ́n lọ ìbéèrè mi tí ń bi gbogbo ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ti pé tiwa yìí ǹjẹ́ ẹ gbà wá àfáà ní àfáà dákun má ṣe sẹ́gbọ́ ẹni gbọ́ ẹni tí èsì gbọ́rọ̀ sí ẹni ó pè lélẹ́rí lẹ́nu bí ẹni bí màálùú tí ò gbọ́rọ̀ sí fílàní lẹ́nu ni yóò bọ́ sọ́wọ́ òkòkò. Allah. torí pé ń dúró tì wá ọkàn yín ò dúró tì wá ló fà á tí nǹkan yín èfi yọrí síbi ẹ̀fẹ́ ẹ̀sìn parọ́ pẹ̀ ń tẹ̀lé wa. ẹyọ kan gbogbo pásítọ̀ ayé gbójúlé ìpè tawhid bẹ̀yìn náà ìròyìn tiwa làwọn wá gbé kọ́mọ̀dà bíi pé nkẹ́ àyà tó lẹ́ni tí máa ń fídíò kọ́ nípa fàyè ń kéwì a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim muhammadu rasulullah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim muhammadu rasulullah walladhina ma'ahu ashidda'u 'alal kuffar rahama'u bainahum tara'u ruk'an sujadan yabtaguna fadlan min Allahi wa ridwana simahum fi wujuhihim min athari sujud ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على ذوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. torí pé èmi ẹ ṣàfihàn wá sí ẹni máa ké lẹ́yẹ yọ bàbá wọn padà fẹ́ lójú gbogbo iná lẹ́mọ̀ ìjọba bọ́ bá ti dé nísìn gbogbo ó máa vibrate ni kò ní jẹ́rù tèmi yìí. Allah. Ọlọ́run ní jẹ́ kí n fún yín ní quality ìjọ tó bá fẹ́ control ayé ẹ̀yin mùsùlùmí Nàìjíríà. Muhammadu Rasulullah. ẹ jẹ́ kí n fún yín ní quality routine tó operate pẹ̀lú àná Muhammad. Sallallahu alayhi wa sallam. tó jẹ́ kó lè conquer the whole world within the shortest period of 23 years. Allah. kí ló fà á? It's because of the quality of team. ṣé bẹ́ẹ̀ rí Nàìjíríà tó gbá pẹ̀lú Guinea Bissau oúnjẹ òní kò dàbí pé pregnant woman pregnant women àná ń bẹ lórí fídì. Quality of player ó tún wá ní the quality of coach and the conducive environment kéèyàn tó lè win. àwọn adé ẹjẹ júwe tànàbì fún yín. Muhammadu Rasulullah. ó ní ọ̀gá yín tí ń jẹ́ Muhammad. walladhina ma'ahu ashidda'u 'alal kuffar. àkọ́kọ́ tíìmù tó ní ni pé quality àwọn tíìmù ẹ̀ ni pé àṣedáhù. 'alal kuffar. wọn kì í fi àyè lẹ̀ fún ẹni tí ò kèfèrí kó penetrate. wọ́n tí máa ní gẹ̀wò bí tìròyìn rẹ̀ ó ní pé wọ́n mọ tí wọ́n ń ṣe àmọ́ tá à ń ṣe Muslim. gbogbo institution wa NASFAT ni Kọ̀ríbù ni Ansarudeen ni ẹ sọ bí tí strategic unit wà ń bẹ̀ fún mi tí wọ́n ti ń strategize tó ti ń train àwọn èèyàn how to become a leader. walladhina ma'ahu ashidda'u 'alal kuffar. ẹ sọ bẹ́ẹ̀ kò sí. many of our pulpit many of our mimbar àwọn mimbari wa àwọn outdated message ni wọ́n dish out at 20th century kí ẹ máa jà sí ṣòkòtò kí ẹ máa jà sí irùngbọ̀n kí ẹ máa jà sí ọ̀tẹ̀ kí ẹ máa jà sóṣù. That shows you people are very daft.
والذين معه أشداء على الكفار. ayé tí wọ́n ti kọjá wọ́n ń ṣe yín máa yé lọ ẹ̀dẹ̀ jí. Allah. yóò wá kan táǹkà wèrè kan sílé ẹ̀ pẹ̀lú Facebook ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí kí ni ìdájọ́ ẹni tí bá ń wo yèpẹ̀ wèrè ń ṣe ọ̀fà bó o bá ó dá kí ni ìdájọ́ ẹni tó ń wo sáà fún wa lálaalẹ́ nínú TV igi òjò òwúrọ̀ bàwẹ́dọ̀ òwúrọ̀ ẹ má travel ẹ má ṣe nǹkan kan kí ni ń wò kọjá wẹ́dà. Muhammadu Rasulullahi walladhina ma'ahu ashidda'u 'alal kuffari. àbí bó o ti wò ó jálù súnà tó ńgbà tí ẹni tó wọ sábì tí airport sọ pé weather ò clear bàálù ò lè fò wèrèrè ò ṣe wọ̀ Allah. kó lẹ́ni ọlọ́wọ́n ọba pa ní òkú. والذين معه أشداء على الكفار. ọlọ́run àkọ́kọ́ ntẹ́ need you have to be disciplined. ẹ̀yin mùsùlùmí ẹ need kẹ́ lọ discipline ara yín. Allah. ẹlẹ́ẹ̀kejì رحماء بينهم تراءوا ركعا سجدا. àtàrà umu àwọn kírísítẹ́nì kò sí tí wọ́n fi ń lékún lójoojúmọ́ wọn a máa ṣàánú ara wọn èèyàn máa wá sàlátù ẹ̀ ní rí ẹ̀ ní béèrè èèyàn ń kírun ní jàmá ẹ̀ rí ẹ̀ béèrè ọjà èèyàn parẹ́ kò wá jàmá kò kàn yín báyé èèyàn bá bàjẹ́ ńlẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ bá bá a yà sí kò ní bá yín ṣẹ̀sìn mọ́ torí nature Yorùbá nìyẹn lọ́wọ́ tíráṣẹ́ Adam tí wọ́n ń pè ní Nasimu Sọba rahimahullah. bàbá sọ àti aslu kọbáìlì Yorùbá bàbá sọ síbẹ̀ pé ẹ̀sìn nílẹ̀ Yorùbá yìí ó ní í ṣe pẹ̀lú nǹkan mẹ́ta tí Yorùbá bá ń bọ ṣẹ̀sìn ó gbọ́dọ̀ bá mójútó ayé rẹ̀ bó bá fi ọmọ wá ó gbọ́dọ̀ bá mójútó ọ̀rọ̀ ọmọ rẹ̀ bó bá fẹ́ kọ́ ọmọ wá ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ bá mójútó àlàáfíà rẹ̀. Allah. wọ́n ní kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn tí wọ́n jogún tó jẹ́ Ọbàtálá ó jẹ́ Ṣàngó tó bá ti sọ Ọbàtálá fọ́dún mẹ́ta tí ò bímọ yóò kú òǹbẹ̀ lẹ́bàá tún rí tó ti di ọlọ́sùn àní ọ̀sùn gẹ̀gẹ̀ kan ní fúnni lọ́mọ by nature Yorùbá ò lè gbà káyé àwọn ọmọ bàjẹ́ lóbi jẹ́ pé bí wọ́n ti ń pariwo tóun ẹ má lọ́dọ̀ àwọn àfáàmọ́ ẹ dákun sódì nọ́mbà tí wọ́n á dọ̀ yín kù. wọ́n tún lékún. àwọn wàá gbà kíta àwọn owó ọlọ́jọ́kọ́ tí ọ oní ọmọ owó kẹfì lọ NTA ó mú wá oní ọmọ owó dátà wá ó mú wá ẹ láwọn èèyàn fẹ́ ṣe tíkáàfù kó mú wá ó mú gbogbo ń tẹ̀sẹ̀ fún kọ́ máa mú wá ni ọwọ́ ayá ọwọ́ á ní ẹrù wọn ha kèsì start of the line ẹ jẹ́ ká ṣe rúkìá kí wọ́n lè ṣẹrù lẹ̀ ní kọ́sítọ́mù àbí. akramakumullah. kí ló ń ṣe yín tó o bá mọ̀ wípé o mọ̀ gbogbo ẹ̀ wọ́n wá bàdàn mọ̀ sí. sallallahu alayhi wa sallam. àwọn kan wá bá a lérí ìhun òye ìhun ọba wọn yanjú ẹ̀ àwọn kan wá bá a lérí àlàáfíà ọba wọn yanjú ẹ̀ àwọn kan wá bá a lérí ìlárí ọba wọn yanjú ẹ̀. والذين معه أشداء على الكفار رحماء بينهم تراءوا ركعا سجدا. èmi ò ní túrúkà àti bẹ́ẹ̀ ni pé wọ́n rùkú mi ò dẹ̀ ní tú ní pé wọ́n forí kanlẹ̀ ìtì Kùránì sọ fún ẹni pé as a Muslim you have to live your life with open eyes know when to bend mọ̀ bọ́n ṣe ń bend níbi tó bá ti yẹ kó bend níbi tó bá ti yẹ kó lọ́lẹ̀ tó bá fẹ́ ga láyé wàá dé stage kan ẹni tó wà wájú rẹ lè má gbà tiẹ̀ ó lè jẹ́ lẹ́sìn míì ability to bend ni wọ́n ń pè ní rúkà. rúkà sùjádà. ability to know where to bend yóò bá ẹ̀ mọ politics débẹ̀ ẹ ti fẹ́ dáa fún yín tẹ́tù kó bára yín wọ́n gbọ́ gàkiri yóò kàn wá ọwọ́ àfúrà madam wọ́n ní tẹ́ bá ti lọ bí kan 2 o'clock wọ́n lè máa ń pẹ́ ní èmi ò lè ṣe má lọ kírun bẹ́ẹ̀ ni lọ kírun ń gbọ́ bá kẹ́ bọ́ǹbù sọ́dọ̀ rẹ̀ tó fèsì kórì lẹ́ẹ̀mẹ́ta wọ́n bá lé ọ bí iṣẹ́ òun lóòótọ́ ìwọ rò pé torí Ọlọ́run wọ́n fi lé ọ pé wọ́n lé mi nítorí mò ń kírun wọn ò lé ọ nítorí pò ń kírun wọ́n lé ọ nítorí pò ọgọ̀. ọgọ̀ akramakumullah. rúkà sùjádà. torí pé ọba tó kọ ẹ ìgbà tí ń sọ̀rọ̀ ogun ó ní bó ti ní òkírun
ó ní bó bá travel ó ní bó ti yẹ kó kírun làákàyè yóò yọ pé ọba náà ọba tí ń wá flexibility ni nígbà wọn gbélé rí ibú dé o ọ wà máa sọ sáàfù ò ní máa ṣèǹṣe pé kí ni ó ṣe bọ́ bá ṣe kí ni ó ṣe bọ́ bá fi dà bẹ́ ọ bọ́lá wọn bá parí ìjà rẹ alikiyama ni àwọn onírílẹ̀ rẹ parí bó ti fẹ́ parí ẹ̀ wò. Allahu Akbar. Ruk'an sujada. Nso. Yabtaguna fadlan min Allahi wa ridwana. ẹ̀kẹrin ni pé àwọn wà ambitious wọn ò dàbí àwa muslim ti sìn a ti máa ń wà too settle fún nǹkan tó lò àfa àti èmi pẹ̀lú rẹ tó gbé mi débi stazu Lukman àwọn àjọ ń bọ̀ mo rí kíní deeper life ń bẹ̀ mo wá wò bí Ọlọ́run ẹ wo àwọn kíní pẹ̀lú determination tó ga investment tó ń ṣe síbẹ̀ o tí wọ́n bá kó gbogbo àfa àti mbẹ̀lẹ́ kó yè kó náà làwọn àfa àti olówó pọ̀ sẹ́yìn pé mẹ́kúnnù làwa sẹ́yìn bí wọ́n ti dábọ̀ kọ́bọ́kọ́ fáwa nísìn àwọn iná tí wàá nù alálìmọ́ngìrì làwa sàrà mélòó là ń rí àwọn inú rìndọ́ yìí ni wọ́n tó ń gbà yìí tọ́ kẹnu díẹ̀ ẹ wá woru investment níbẹ̀ tó máa wá kó gbogbo balances tó wà ní àkáǹtì gbogbo àfa tó ló dáa fóun lẹ́kọ̀ọ́ yìí àti gbogbo association èkó yìí kò lè ṣe 25% of that project. Allah. bí wọ́n ti wá wà yìí o tẹ̀bá tó dádúgbò mi bẹ́ẹ̀ ti kan ńláńlá nu o àwọn tó rí Nàìjíríà jẹnu ooru o múra wọn wọn ò dóoru para wọn kí lẹ́yìn ń jẹ ẹ rí nǹkan kan jẹ ẹnu àsìkò mọ́lúdì iná lẹ̀ ń pariwo ẹ wà sọ̀rọ̀ ayé dọ̀tà nítorí owó kò nà ẹnìkan tó ní ọwọ́ rẹ̀ wọ́n fọ́ sí wàláì kò fún wa ó lè rí ibú ẹ mà wá já. Yabtaguna fadlan min Allahi wa ridwana. Ambition wa ló lò we can èèyàn lè ṣe nǹkan mi. Ṣé máa ń sọ̀rọ̀ tẹ́ bá wà lè kéwú khususiyya kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni irú Babanbariga nísìn ẹnìkan ní ọ̀jẹ̀ náà kíbu wọ́n gbọ́ wà lè kéwú bóyá ń tọ̀hún náà ń bẹ ńlá gì nísìn tí ń ranjú máa wọn ọmọ láàrin pẹ̀lú dọ́tọ̀ kínní kan tí ó sì máa fún wa ní gbogbo àwọn àmsílẹ̀ ríṣiríṣi tí wọ́n máa ní agbárí làwọn eléyìí èrì rẹ̀ gbóná fẹ́. Allah. níjọ́ yẹn àwọn náà ń ké ní kékeré tọ̀ bọ́ bá bùn wá mọ̀ bí rẹ̀ yóò dùn mọ́ wa bí ọba sì bùn wá kọ́sà sànù wa àwọn náà yà sí àyìn ìtò yẹ òun níjọ́ tí ń bá ń gba ìbọn bá rí wọn kó kí wọn gómà torí pé òun gbé máìkì lọ́wọ́ wọ́n ń pè òun dọ́tọ̀ kínní kan nítorí pé ọlọ́wọ́n padà fàkàndò sí i lọ́wọ́ tó ń pé dọ́tọ̀ rẹ̀ ò ní lè ta àfi tó bá dọ́dọ̀ Babanbariga náà. Allahu Akbar. tí Babanbariga náà bá ríru rẹ̀ níbi táwọn èèyàn bá wà nígbà tí òun ṣàfà aláròye òun náà pọ́nlé àní dọ́tọ̀ kínní àjọ parí ni ẹ bá wa bá wọn sọ̀rọ̀ tí àwa àfa bá understand pé we don't need to live a competitive life rather we need to live a complementary life. Ìgbà yẹn ni population wa yóò tó ṣe sóore. Níparí, ẹ bá ń sọ fún gọ́vnà wa Tinubu, president wa Tinubu, president elect. Èmi ò rí wọn rí, wọn ò sì dàníyàn rírí. Níjọ́ tí mo sọ̀rọ̀ yẹn, ẹlòmíì rò pé kódà kọ́mẹ́ǹtì tó wà ń bẹ̀ is more than 1,000 comments ẹlòmíì abú mi ẹnìkọ̀ọ̀kan mi Islam tèmi ló dùn mí kódà àwọn míì tó jẹ́ lẹ́gbẹ́ mi nílọrin mi wọ́n padà pè mí pé irú kí ló ṣeun mo ní èyàn ọ̀kẹ́ mi ọ̀rọ̀ Islam ní ọkàn mi ikọ̀ mẹ́ta mo fẹ́ tọrọ gbogbo ẹni tẹ́ bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá ń rí ẹ bá jíṣẹ́ fún president elect pé lóòótọ́ òun náà mọ̀ pé Islam dúró tòun kó má fi oore wa ṣe àpínlé bí ọba bò wá nǹkan nù Islam kó béèrè lọ́wọ́ wa ta la fi ó fún ọmọ yẹn kàtá kan tí ò jẹ́ lẹ́sẹ̀ kan títí Islam rẹ̀ ò fẹsẹ̀ rán lẹ̀ mọ́ tá à ní lè lọ bá tí ò sì ní wúlò tí ẹ bá rí pé wọ́n máa ń wà bias look at Professor Olóyèdè ní JAMB he did a wonderful superb ní JAMB ó transform JAMB láàrin ọdún mẹ́rin
tó bá lè gbé ìjọba tó wà ń bẹ yí ẹsẹ̀ lẹ́yàmẹ̀yà ni sẹ́rù eléyìí lè yẹn máa gbé sí jáàmù tẹ́wọ̀ àdádúró níbi tí mínísítà mi ò láchífẹ́ǹtì méjì látijọ́ tó ti wà ń bẹ. bọ́ọ̀bà fún wa ní mínísítà fún wa lẹ́ni tẹ́kí àtọ́jú àtòdì ní fi jà fà tó kéwú tó sì gbọ́ lárúbáwá tó sì gbé èbó ká mọ̀ pé ń sojú wa nílẹ̀ Yorùbá ń bí má kàn fún wa ní kàtá kan àkọ́kọ́ ọ̀rọ̀ nù. Damallahu hayatakum. ẹlẹ́ẹ̀kejì ó lẹ́yìn mùsùlùmí ẹ má rò pé ó ti tán o bọ́bá ti kọ́ káyà ń débì kan ni ó nígbà tí ayé bá dáa tán inú ọmọ bí àwọn kèfèrí ni bí àdúgbò ti ṣe wàhálà tó yìí ẹ rí i pé aláìgbò níṣẹ̀lẹ̀ wọ́n fi hàn wọ́n àmọ́ wọn mọ̀ pé fíìmù tí wọ́n padà rìlíìsì ni wọ́n tún ní bàbá dìgbò yọ̀ dàrú wọn mọ̀ pé fíìmù tí wọ́n ní rìlíìsì ni wọ́n ti sọ yún náà síta alámì wọn tún ńlá nísìnyí pé ìgbà tí wọ́n ti dìgbò tó ti wọlé wọn ò ní gbé fún ọ̀tá yún náà fíìmù tí wọ́n ní rìlíìsì ni ẹni tí ń gbé àwọn èsì ẹni tí ń bẹ ní headquarter nábì. Sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí bá ti ń fojú mi rí náà nísìnyí tó kojú ojú àná Muhammad. Sallallahu alayhi wa sallam. wàláhì ìríkùrí ni ọmọ rí tó bá rí báwọn tí wọ́n bá padà gbé fún ẹ má sùn ntó kó wa yọ léyìí tá a bọ́ sí tó lọ yìí òun làwọn gidi àárín wa táwọn kọ̀m̀plìtì ní mùsùlùmí kìí sẹ̀yìn tàbọ̀ wọ̀nyí gbogbo ẹni wọ́n bá ti pa òfin Islam tì tí ń mú kan tí ń sọ̀kan lẹ̀ àbọ̀ ni bọ́ọ̀ bá lè ṣe wípé ò tí ì lè ṣe àmọ́ mọ́tò ọlọ́run lẹ́bi. Allah. ọlọ́lọ́ ní afẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin àwọn tí ò síríọ̀sì bí ẹ bá sọ láwọn tá a síríọ̀sì tá a fẹ́ méjì mẹ́ta tá a bímọ tó pọ̀ kàtá yán wọlé nísìn. Allah. káwọn ọmọ bí ẹyọ kọ̀ọ̀kan bí wèrè tí náà ti ń kọ́ ṣe wọn tẹ̀ ń bí méjì bẹ́yọ kan. àwọn kan wá bí púpọ̀ nísìn ọ ẹ̀pù yín èyí tó bá ti rí ṣe ní òfin ẹ̀sìn má fẹnu àbùkù kàn. Damallahu hayatakum. ìfẹ́yàwó méjì mẹ́ta má sì mí gbọ́ o gbogbo èèyàn kọ́ wà fún o ẹni Ọlọ́run bá dá pé ni o kọ́dà wa odidi kan ẹlòmíràn lẹ́tọ̀ọ́ sí odidi kan níparí ẹ̀yin obìnrin ẹ dákun on lighter mode ẹ̀yin tẹ́ ẹ bá mọ àǹtí Rẹ̀mí Tinubu rí ẹ bá ń jíṣẹ́ fún wọn pé ńgbà táwọn ọmọ ìyá wọn kọ̀ wọ́n lẹ̀ yìí ẹ sọ fún wọn pé ẹ̀yin ń retí wọn o abẹ́ retí wọn ẹ bá ń sọ ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ̀ ń retí àǹtí Rẹ̀mí abẹ́ retí wọn. wọ́n láwọn retí wọn. àwọn yòókù wọn láwọn ọ̀fẹ́ wọn ẹ̀yẹn máa retí wọn subhana rabbika. Rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.